ẹ̀yin olùgbọ́ wa nílé lórí ètò yín náà ni a wà yìí bọ́jọ́ ti ń dalẹ̀. láti àjọ mopke fún àwọn àgbà. èmi apògùn yín náà ni akọ́ṣẹ́mọṣẹ́ apògùn Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. lónìí a máa tẹ̀síwájú lórí àwọn àmì tí ó tọ́ka sí wípé àwọn àgbà wa ní ẹ̀dùn ọkàn. bí àwọn àgbà wa ò bá sọ̀rọ̀ wọ́n má kàn ń dá ṣe tọ́kàn ń dádì ẹ fura. bí wọ́n bá ń bẹ̀rù tí ẹ rí àìbániṣe àìdásí látàrí àwọn tí ó wà láyìíká wọn ìbànújẹ́ nǹkan ẹ fura. bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn àgbà wa àti olùtọ́jú wọn tí àwọn ọ̀rọ̀ yẹn bá ń tako ara wọn ọ̀tọ̀ nìkan tí àgbà sọ ọ̀tọ̀ nìkan tí olùtọ́jú wọn sọ ẹ fura. àgbà lè sọ há tí olùtọ́jú wọn sọ bí agbọ́dọ̀ tú àwọn nǹkan yìí kí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀. bí àwọn àgbà wa bá kàn déédéé bínú kàn déédéé pariwo kàn sọ nǹkan mọ́lẹ̀ nǹkan tí wọn kì í ṣe tẹ́lẹ̀ rí ẹ fura. kí àwọn àgbà wa kàn déédéé sùn tàbí kàn ṣe àsùnjù tí wọn kì í sùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ fura. kí wọ́n máa ṣe àṣe àtúntúnṣe kí yẹn pọ̀ lọ́rọ̀ wọn kí èrò kan máa déédéé bá wọn lọ́kàn jẹ́ tàbí dà wọ́n láàmú kí ẹ̀rù tí ó tọ́ kàn máa déédéé bá wọn kí àwọn àgbà máa kàn déédéé mú ìka tàbí wọ́n jẹ ahọ́n tàbí kí wọ́n máa déédéé mí ilẹ̀ǹgbẹ̀ lójú kan náà láìsí ìlú ẹ fura. èyí tí ó gbẹ̀yìn ni àwọn àmì tí ó tọ́ka sí ìwà pálapàla lórí ọ̀rọ̀ owó òwò nǹkan ìní àti ètò ìṣúná àwọn àgbà wa. kí àkànṣà déédéé rí wípé àwọn àgbà wa gba owó tí ó pọ̀ sọ́wọ́ irú èyí tí wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ fura o. kí wọ́n fi owó ńlá ránṣẹ́ sí ẹlòmíràn látàrí ẹ̀rí àtẹ̀jíṣẹ́ tí a ń pè ní SMS lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí àwọn ilé ìfowópamọ́ wọn fi ránṣẹ́ ẹ fura. bí ẹ bá ṣàkíyèsí wípé owó iná owó omi owó vigilante nǹkan tí ó yẹ kí wọ́n ti san tí wọ́n ì san tí ò lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fowó ránṣẹ́ ẹ fura. bí ẹ bá ṣàkíyèsí wípé àwọn màgòmágó lórí ìwé ilé ìwé ilẹ̀ ìwé òfin àwọn nǹkan ìní wọn kí ẹ ṣe òfintótó ẹ̀. bí àwọn olùtọ́jú tí ẹ gbà fún àwọn àgbà wa yìí ò bá san owó tí ẹ fi ránṣẹ́ lásìkò kí ẹ wádìí ẹ̀. bí ẹ bá ṣàkíyèsí wípé àwọn aṣọ tí àwọn àgbàlagbà wa ń wọ̀ bọ́ sí mọ́ ẹ ò rí àwọn kan mọ́ tàbí àwọn ẹ̀ṣọ́ góòlù nǹkan déédéé paradà tàbí olùtọ́jú wọn ń ṣàlàyé ọ̀rọ̀ gọ́tàdọ̀tì lórí ọ̀rọ̀ owó tàbí nǹkan ìní wọn ẹ fi ná mọ́ wọn. tàbí bóyá àwọn olùtọ́jú tàbí alábàágbé àwọn àgbà wa yìí kàn ṣàìdédé pòórá ẹ ò rí wọn mọ́ àfàìmọ̀ kí dánmà ti ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ o. gbogbo eléyìí tí a ti sọ àti ta ti sọ tẹ́lẹ̀ wá wọn ní àmì tí ó yẹ kí a mójútó tí ó lè máa tọ́ka sí àwọn ìwà pálapàla tí ó lè máa da àwọn àgbà wa láàmú èyí tó lè jẹ́ ewu sí ìlera wọn. àkíyèsí wá fi wọ̀n wípé nígbà mìíràn àwọn àgbàlagbà wa gan fúnra wọn náà máa ń fi ìyà tí ò tọ́ jẹ ara wọn nípa kíkọ ìtọ́jú àwọn olùtọ́jú wọn. àpẹẹrẹ kan ní kí a ní ìyá kan kí àwọn ọmọ fẹ́ ṣe ètò ìtọ́jú wọn kí wọ́n fẹ́ gbé wọn lọ ilé ìwòsàn tàbí kí wọ́n fẹ́ bá wọn sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wọn nǹkan kọ̀ọ̀kan máa dédé máa pariwo kọ́ máa dá wọn lóhùn kọ́ máa kanra tẹ́ bá béèrè lọ́wọ́ màmá kan ní inú àwọn òdùn ní nítorí inú wọn dẹ̀dùn àfikún dẹ̀ fi kanra ẹ̀ mọ́ gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn ètò ìlera tí wọ́n ti ṣe fún wọn kí wọ́n máa tẹ̀lé láì nídìí irú àwọn eléyìí náà máa ń jẹ́ kí àwọn àgbàlagbà náà máa fi àjẹra wọn àwọn ìwà yóò yẹ kí a mójútó. ẹ̀yin olùgbọ́ wa nílé ó tọ́ kí a ṣàkíyèsí ìlera àwọn àgbà wa bí a ṣe ti ń sọ o eléyìí yóò yọ àwọn àgbà náà sílẹ̀ a gbọ́dọ̀ máa ṣe àmójútó ètò ara wa ọpọlọ wa ọkàn wa èrò wa èròǹgbà wa àti láti máa ṣe òfintótó àwọn nǹkan tí ó bá jẹyọ lára wa pàápàá àwọn tí ó bá bá wa lójijì yálà bóyá nǹkan kékeré ni o tàbí nǹkan ńlá. ẹ jẹ́ ká dátọ́ mi díẹ̀. ẹni rò fọ́ ibi inú ara rẹ̀ ni ó jẹ́ ẹ́ sí yóò rú yòókù lọ sílé ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ dandan ẹni tẹ̀ bá ọ tẹ́ ọ ọbẹ̀ tẹ́ ni ó fi jẹ́ òkòkò àní yóò rú yòókù lọ sílé ìran rẹ̀ á jẹ níbẹ̀ dandan. bá dẹ̀ yọwọ́ nínú ibi. Àní o yọwọ́ nínú àìdá. àwọn àgbà wa náà ló sọ pé bí a bá bọ́jú bọ́mú àgbọ̀n la parí ẹ̀sìn apògùn wa bó la ń lọ gan-an ẹ ṣe. ǹjẹ́ kí ni àwọn nǹkan tí ó ń ṣokùnfà àwọn ìwà pálapàla yìí bẹ́ẹ̀ ọgọ́ là ń lọ? lóòótọ́ a ò kàn lè sọ wípé àwọn èèyàn tó ń wu àwọn ìwà yìí ò fẹ́ bu ìkún àwọn àgbà wọn tàbí wípé wọn ò fẹ́ bọ̀wọ̀ fún àwọn àgbà wa àwọn nǹkan kan ló máa ń ṣẹlẹ̀ àwọn àgbà náà ló sọ wípé bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. ìdí kìíní tí wàhálà tí olùtọ́jú bá ń ṣe bá pọ̀ jù àti tọ́jú àgbà ó jẹ́ iṣẹ́ àfọkànṣe o pàápàá àwọn tí ó dùbúlẹ̀ àìsàn tàbí àwọn tí ó ń la àìlera kan tàbí òmíràn kan já. a rí pé àwọn olùtọ́jú máa ń jẹ́ ẹ̀gbọ́n àbúrò àna àwọn ọmọ ló pọ̀ jù ẹbí tàbí nígbà míì táwọn àgbà wa bá sì ní òbí àwọn àgbà wa náà máa ń dá sí
ìyẹn jẹ́ àgbà ń tọ́jú àgbà. Iṣẹ́ yìí nígbà mìíràn máa ń tọ́ni ní sùúrù, ó máa ń tọ́ni lókun. Àtọ́jú ilé, àtọ́jú ara, àṣètò iṣẹ́, àtúwá ṣe ti àwọn àgbà wa. Èyí ló máa ń jẹ́ kí àwọn ìwà ìpatì, ìkanra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀, tàbí kí àwọn ìtọ́jú yìí má tiẹ̀ fi gbogbo ara dá sí ètò ìgbé ayé àti ìlera àwọn àgbà wọn. Ìgbà mìíràn ó lè jẹ́ ìkan ṣoṣo nínú àwọn ọmọ ló ń dá sí ètò ìtọ́jú àwọn òbí wọn, kí àwọn tó kù máa yọjú tàbí kó má dá sí rárá. A gbọ́dọ̀ mọ̀ pé àìlówó lọ́wọ́ ní ká máa gbé sáwọn òbí wa o. Ó ṣe pàtàkì kí a fi owó ránṣẹ́, àmọ́ ṣá ó tún ṣe kókó jùlọ kí a máa yẹ̀ wọ́n wò. Àyọjú àwọn mìíràn jẹ́ látàrí ìjà láàárín àwọn ọmọ. Kò sí ẹbí tí kò ní àléébù kan tàbí òmíràn. There are no perfect families, bí àwọn olóyìnbó ṣe ń sọ. Irú àléébù báyìí lè jẹ́ ìjà àtẹ̀yìnwá tó wà láàárín àwọn ọmọ tí ó ti fa ìpínyà ráńpẹ́ tàbí ìpínyà tó ti di bárakú. Ọ̀rọ̀ wa dàbí wípé kàkà kí ewé àgbọn kó dẹ̀, ṣe ló ń ṣe kí ni ṣe ló ń le sí i. Bí àgbọn bá ṣe ń dàgbà sí ní ewé rẹ̀ ń dúdú sí i, bẹ́ẹ̀ ni ó sì tún ń le sí i. Bí àwọn ọmọ náà ṣe ń dàgbà sí ní ìpínyà àwọn ṣe kí ni ó ń le sí i, ó ń fẹ̀ sí i, ó sì tún ń gbilẹ̀ sí i. Kàsà àwọn onírògùn ìpínyà nínú ẹbí wa o. Àwọn àgbà wa náà ló ń sọ pé ìwájọ̀wà ní í jọ̀rẹ̀jọ̀rẹ̀. Ẹ̀yin ọmọọṣẹ́ ń gbọ́, bí ẹ bá fẹ́ bọ̀wọ̀ fún àwọn obìnrin ní tòótọ́, bọ́jọ́ wọn ti ń dalẹ̀, àfi kí ẹ pẹ̀tù sí ara yín nínú. Àwọn àgbà mí àkàndédé mí kanlẹ̀, ìmí àkàndédé máa wò sú àti jẹun á di ẹkẹ. Ìmí àṣàkàndédé máa rù bí a ṣe sọ tẹ́lẹ̀. Ẹ wá ṣe tán, ẹ gbé àwọn àgbà yín lọ sí ilé ìwòsàn, ẹ kó oògùn jọ rẹpẹtẹ fún wọn láti lò. Ẹni ẹ̀ ń tọ́jú àwọn àgbà yín, àbí? Gbígbé àwọn àgbà wa lọ sí ilé ìwòsàn jẹ́ nǹkan tí ó dára o. Àmọ́ ṣá bí ẹ bá fi àwọn òbí yín lọ́kàn balẹ̀, ẹ ò ràn wọ́n lọ́wọ́, ẹ ò ń jẹ́ ká ríṣẹ́ àwọn oògùn tí ẹ rà fún wọn bí ó ṣe yẹ. Ṣé oògùn ìfọkànbalẹ̀ wà ní? Kò sí. Kò tí àwọn àgbà mìíràn máa ń rò ní wípé tí ẹ bá ń bára yín jà lójú ẹ̀mí mi, tí bá wá papòdà ńkọ́, ǹjẹ́ ò ní bẹ́ra yín lórí? Ǹjẹ́ ò ní bà mí lórúkọ jẹ́? Ǹjẹ́ ò ní bẹ́bí jẹ́? Igbe tí àwọn àgbà wa ń ké sínú rèé o. Ẹ̀yin ọmọ, ẹ máa rántí àti sùn mi. Kò sí oògùn tí ó lè wo ọgbẹ́ ọkàn yìí jiná. A ní àgbàlagbà kan rí tí ó jẹ́ àrùn fúnpá ni a fi mọ̀ wọ́n. Gbogbo oògùn gidi tí àwọn elétò ìlera wọn kọ fún wọn, ó ní wọ́n ń lò. Àwọn elétò ìlera wọn ń ṣiṣẹ́ o, kódà ọ̀gá ni tíṣà wọn. Mo kọ sára sí gbogbo àwọn elétò ìlera nílùú Nàìjíríà yìí. Bí mo ṣe ń sọ lọ, bí ẹni pé kí bàbá kan máa mí sókè bí sódò ní ìfúnpá wọn ṣe rí. Ìyàtọ̀ ò sí, ọkàn wọn ò balẹ̀. Wọ́n á gbádùn lénìí, ó bá dọ̀la, á tún burú jáì. A bá pè wọ́n, àní kí ló ń ṣẹlẹ̀ o, màmá wa. Màmá bá làwọn wípé ọmọ mi àti ọkọ rẹ̀ ni wọ́n ń bára wọn jà o. Ọ̀tọ̀ làwọn tó jẹ èso ọgbà àjàrà, ọ̀tọ̀ làwọn tó yìn wọ́n nǹkan. Àwọn ọmọ ló ń jà, àwọn òbí ló ń jìyà ìlera. Àwọn ọmọ ò bára wọn sọ̀rọ̀, àwọn òbí wọn ló ń ṣàárẹ̀. Gbà tí ó yá, ìjà àwọn ọmọ parí. Bí ìjà àwọn ọmọ ṣe parí lára màmá yá. Ẹ̀yin àgbà wa, ẹ̀yin òbí, àwa ọmọ. Ìtọ́jú kìíní tí ó ṣe kókó jùlọ ni ìgbé àlàáfíà láàárín àwọn ọmọ àti àwọn ẹ̀gbọ́n wọn àti àbúrò wọn pẹ̀lú àwọn àgbà wa. Àwọn kan béèrè wípé báwo ni a ṣe lè dẹ́kun irú àwọn ewu tí ó jẹyọ látàrí àìyedèyedè tí ó ń ṣẹlẹ̀ láàárín àwọn ẹbí yìí. Ó gba ọgbọ́n, ó dẹ̀ gba sùúrù, ó gba àdúrà. Ìgbà mìíràn ó gba kí ènìyàn ní àjọsọ láàárín àwọn ọmọ. Ìgbà mìíràn ó tún gba kí a pe àwọn ará àta tàbí olórí ẹbí kó wá wọn dá sí. Èyí tó ṣe kókó jù ni pé kí a yanjú ẹ̀. A dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé irú ọmọ oríṣiríṣi ló wà nínú ẹbí. Ẹ̀yin àgbà wa, ó ṣe pàtàkì láti mọ̀ wípé bí ìjà bá ń ṣẹlẹ̀ nínú ẹbí, oríṣiríṣi ipa ni àwọn ọmọ máa ń kó nínú ẹ̀. Àwọn kan wà tó jẹ́ wípé wọn ò ní fẹ́ kí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ̀ bá ṣe máa mú wọn. A ò rọ́jọ́ mú solókùn wọn lórí ètò wa, ètò yín bọ́jọ́ tí ń talẹ́ náà ni. Mi apogun yín náà ni akọ́ṣẹ́mọṣẹ́ apogun Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Àjíǹde ara máa jẹ́ o, ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ń ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.